àǹfààní àkọ́kọ́ tó wà níbi ọṣẹ dúdú tá a bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ òkókó ọṣẹ dúdú la fi máa ń wẹ̀ wọ́n tán bá mọ́mọ́ ní òórùn tó lọ́mọ ní tán bá wẹ àwọn ọmọ ní bọ́dí odò kì í ṣe. bọ̀ mo gbọ́ pé wọ́n lè jẹ ọṣẹ yẹn ṣòtọ́. wọ́n máa ń jẹ kọ́sí kan wọ́n máa jẹ lẹ́nu bíi pé kíní ìbọn tó bá ní jẹ̀díjẹ̀dí ọkọ̀ lè mú kékeré kó jù sẹ́nu báyìí kó fomi kó fi tì sísàlẹ̀ and that's all. jẹ̀díjẹ̀dí á dẹ̀ lọ. by God's grace. ẹ jẹ́ bá wa dárúkọ yín fún wa. orúkọ mi ni Ìyáàfin Ọbárìndé gangan lórúkọ mi ṣùgbọ́n gbogbo èèyàn ṣe mọ̀ mí sí nílùú Awẹ́ Ìyá Wálé Ọlọ́ṣẹ. báwo lẹ yí bẹ̀rẹ̀ iṣẹ́ ọṣẹ. bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ọṣẹ èmi náà jogún ẹ̀ ìyá bí ìyá kẹta. wọ́n ń ṣe ọṣẹ. o. so kí wàá ní àwọn process tí èèyàn máa go through kéèyàn tó ṣe ọṣẹ. eru yẹn kòkó tó fi máa ṣe bọ́n fìtà tó bá ti yọ seed kónú kòkó yẹn tán pod tó wà lẹ́yìn ẹ̀ wọ́n máa sún so eru ẹ̀ la fi máa ṣe ẹ̀yìn aró. ṣé bẹ́ẹ̀ máa ń lo kíní ẹ̀yìn náà. ẹ̀yìn àwa ò kí ń lò láwẹ́ ń bẹ kòkó nìkan la máa ń lò. how many days lè máa fi ń sòkè báyìí. ọjọ́ kan náà ni. ṣé omi lè máa fi mix ẹ̀. ordinary omi la fi máa dà sórí ẹ̀ tó máa jẹ́ kó máa jáde nísàlẹ̀ la fi máa gẹ̀tẹ̀ ẹ̀yìn aró yẹn. ẹ mú rí gómi yẹn mọ́ yàtọ̀ kí ló fà á. tó bá ti ń lose nutrient omi yẹn máa yàtọ̀ tó bá kọ́ bẹ̀rẹ̀ sí máa domi sí ó máa dúdú dáadáa báyìí tó tómi yẹn bá ti ń pẹ́ ń bẹ̀ tó ti ń lose eru yẹn ti ń lose nutrient tó wà ń bẹ̀ ó máa ṣe déédéé ó máa change colour wàá mi ó lè jáde ní ordinary white tó máa dàgbé ordinary omi lásán padà so tó bá ti dé ordinary omi padà báyẹn eru yẹn ò dá mọ́ nìyẹn a máa ní láti dànù máa bọ̀ àwọn dá wọn sínú pọ́ọ̀tì yẹn máa continue processing. so omi tó ń jáde yẹn gọgọ lẹ ní ìdàbí. gọgọgọ la ní eru yẹn ó ti di waste product tá a ní ìdẹ̀mọ́ a máa ń gbọ̀n dànù. wọ́n ṣe nǹkan tó gbogbo nǹkan náà kọ́lọ́run ṣàfihàn yàn lọ́rùn ni tọ́lọ́run bá ti fi nǹkan kan tó ti fi rọ̀yàn lọ́rùn ó rọrùn ṣùgbọ́n wàhálà ó wà ní ẹnì kó tó di pé bóyá èmi náà lè sọ pé bóyá mo mọ̀ nípa iṣẹ́ ọṣẹ rí wọ́n tètè jẹ́ kémi náà tètè mọ̀ ṣùgbọ́n tí mo fara dà tí mo ní sùúrù ó dé èrè fẹ́mi náà. ìbéèrè méjì mo fẹ́ béèrè mà. number one bẹ́ẹ̀ ni number one kí ni benefit ọṣẹ yìí nù nìkan kí wá ní ìbéèrè kejì máa jẹ́ kí ni ìyàtọ̀ ọṣẹ yìí àtọ̀ṣẹ ìgbàlódé. àǹfààní tó wà níbi ọṣẹ dúdú àǹfààní tó wà níbi ọṣẹ dúdú ó pọ̀ àǹfààní àkọ́kọ́ tó wà níbi ọṣẹ dúdú tá a bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ òkókó ọṣẹ dúdú la fi máa ń wẹ̀ wọ́n tán bá mọ́mọ́ ní òórùn tó lọ́mọ ní tán bá wẹ àwọn ọmọ ní bọ́dí odò kò tán bá lọ ọṣẹ dúdú kò sí yìí fún wọn nígbàgbọ́ kan máa wẹ ọmọ kókó lọ́wọ́ kan sí tọ́lẹ́gbẹ̀ẹ́ kò sí tí ó ṣe tó bá di ọjọ́ iwájú ọṣẹ dúdú náà rẹ̀ wọ́n fi máa ń fọ ẹnu ọmọ kékeré àgbàlagbà mìíràn tó náà ní mouth odor tán bá lọ ọṣẹ dúdú tán fi kó gbogbo ẹnu ẹ̀ ó ń ṣiṣẹ́ fún un so àǹfààní tó wà níbi ọṣẹ dúdú yẹn fún ìwẹ̀ náà ọṣẹ dúdú kò ní pé bóyá wọ́n ń fi kẹ́míkà kò ní kẹ́míkà nínú eérú kòkó èmi ti tèmi Ìyá Wálé Ọlọ́ṣẹ ò láwẹ́ o wọ́n lè sọ pọ́ṣẹ ẹ̀mí wọn yóò wọ́n torí eérú kòkó lèmi ń lò mi ò lérú mi mọ́. tó bá ti pọn kúrò ní pọ́ọ̀tù bẹ́ẹ̀ padà sórí iná ìbàjẹ́ ẹni a máa kó mọ́mọ́ tó dáa máa lè jiná kó sì máa jiná àlè fi ṣọṣẹ́. how many hours lè máa fi ṣe báyìí. depends on iye tabata sí inú drum yẹn irun nísìnyí bọ́kẹ́tì yìí tabata 4 ẹ̀ sórí iná pé kó máa jiná tí iná bá pọ̀ dáadáa ń bẹ 3-4 hours kó máa jiná. so tó bá jiná báwo lẹ́yìn máa mọ̀. tó bá ti jiná a máa fi gbá bò tó a máa yẹ̀ wò ó máa ṣe pa sójú so bẹ́ẹ̀ ló ti jiná tí wàá ti ṣe pa yẹn sójú kò tí ì jiná nìyẹn. kí ni ìyàtọ̀ aró àtọṣẹ. aṣọ lórí processing aró tí ò bá sáró àlè ṣọṣẹ. kí ni aró kí náà ń fi aró ṣe. gbogbo la fi ń ṣọṣẹ jáde ẹni tó bá ní ìfò ó máa ń lo ẹyin aró máa fi pa anything lé ara yàn máa fi ẹyin aró pa ẹni àwọn kan náà fẹ́ mix ọṣẹ náà fún skin again ó tún lè fi ẹyin aró sí padà. aró yẹn àti àdí la fi ń ṣe ọṣẹ liquid méjì la fi ṣe ọṣẹ jáde so àdí yẹn tiẹ̀ àwọn kan la máa ń ṣe a máa ń ra òun wà ní tàbá ti kíní kòkó kíní palm kernel nut ló máa sun ló máa lọ síbi náà ti máa gẹ́ẹ̀tì àdí jáde fún wa so tàbá ti wá ra àdí yẹn a máa dà sínú drum
wọ́n dà sínú drum a máa kọ́ fi aró kékeré sí wọ́n ti faró kékeré sí irú báyìí ike ọ̀dà paint bucket yẹn 4 ẹ̀ la máa dà sínú drum kan lẹ́ẹ̀kan náà a máa fi aró kékeré bí agolo tíìmì kékeré yẹn bí 4 máa fi sínú òróró paint bucket 4 yẹn a máa fi náà sí dáadáa tó fi máa gbẹ tó náà bá ti gbẹ lórí tó ti yọ èéfín jáde láti inú drum ó ti gbogbo bá ṣe máa mẹ́ṣọ̀ òun kálukú sílẹ̀ sọ ma ẹ̀yìn aró tó ti jiná yẹn á máa ta sí díẹ̀díẹ̀ tó bá ti ń ta sí díẹ̀díẹ̀ bẹ́yìn wọn máa foam wọn máa dọṣẹ wá tó bá ti wá ṣe bí after like 3 hours you need 2.5 hours tó máa lé ní ọṣẹ tó wà nínú irin lórí inú yẹn so tó bá ti wá lé nínú drum yẹn a máa tún kó sínú odó a máa gun tá bá ṣẹ̀ṣẹ̀ wá gun tán a máa transfer sínú irin a máa tún fi iná sí again ó wá ṣe máa yọ jáde a ṣe wá di ọṣẹ gangan tó wá yọ yẹn gangan wọn á lè lè kalẹ̀ máa tà síta. kí ni advantage ọṣẹ tẹ̀ ń ṣe ọ kí ni benefit ẹ̀. tí ẹ bá fi wẹ̀ ọmọ ìkara dán no rashes ara ò ní react àtọ̀ ó máa jẹ́ kára wà òkè tí ẹ bá lè fọṣọ náà aṣọ yẹn máa mọ́ plain tí ẹ bá fi fọ aṣọ kọ́kọ́ ò lè bó tí ẹ bá fi fọ abọ́ oúnjẹ náà abọ́ ò ní máa yọ gbogbo ẹ máa wà òkè bó ṣe. bọ̀ gbọ́ pé wọ́n lè jẹ ọṣẹ yẹn ṣòtọ́. wọ́n máa ń jẹ kọ́sí kí wọ́n máa jẹ́ lẹ́nu bíi pé kíní ìbọn tó bá ń jẹ̀díjẹ̀dí ọkọ̀ lè mú kékeré kó jù sẹ́nu báyìí kó fomi kó fi tì sísàlẹ̀ and that's all. jẹ̀díjẹ̀dí á dẹ̀ lọ. by God's grace. mi ì sì lè fọwọ́ sọ̀rọ̀ fáwọn míì pé wọ́n lo tẹ́ bá lọ bí ọ̀nà jóbèlè yẹn àwọn ń lo kẹ́míkà wọ́n ń lo eérú títí ẹ̀yìn àbí títí ṣọṣọ ìyá wálé láwẹ́ o mi ń lò kẹrọjà kẹsàn-án kẹkẹ béèrè pé ìyá wálé ọlọ́ṣẹ báwo lọ́ṣẹ rẹ̀ kò ṣe ìyá wálé ni. eléyìí òun la gún nínú òun la kó nínú drum yẹn tá a gún nínú odó. ó pọ̀ tẹ́lẹ̀ tó ga tó báyìí láàárọ̀ tó bá sínú tá ti fi náà tó ti yọ jáde ó jẹ́ kó kékeré bẹ́ẹ̀. ṣé o ti dọṣẹ báyìí. ọṣẹ làwọn tó ìgbé ìbẹ́ àwọn kó wọn jáde àwọn máa tà á ni. kí ló ń jẹ́ kó hó gangan. ìmọ̀ that is just like a mystery bí liquid medical ṣe dọṣẹ dúdú gan I don't understand it. adẹ̀bí ẹgbẹ́ àwọn olùkọ́ta bá ń bẹ̀ náà pé ìgbà tẹ́mi náà kò ṣe project kan fún UNESCO àbúrò lọ́wọ́ wọn pé báwọn náà ikọ̀ máa cross ẹ̀ gbogbo náà láwọn ò mọ̀ pé gbogbo táìmù táwọn ìyá wọn ṣáà ń ṣe àwọn dẹ́ enjoy wọn láti máa ṣe àwọn ò ní ẹni ṣe sáà fi bí wọn pé àwọn ìjà